Psalm chapter 5 náà àdúrà ni, psalm àdúrà ni. Mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú psalm verse 1 to 3 bí David ṣe fi ń kọ orin, torí tí David bá ń gba àdúrà, David máa ń gba àdúrà láti ọkàn ni. David ò kì í gbàdúrà ẹnu, olúwa jọ̀ọ́ mo ti ṣe báyìí, olúwa ṣe báyìí, olúwa. David máa ń gba àdúrà láti ọkàn, ó máa ń fi ọkàn gba àdúrà ni. Àdúrà tó ń lágbára ni David máa ń gbà, kò kì í gbàdúrà ẹnu. Ṣé mo pa àdúrà ẹnu pọ̀? Àdúrà ká lè gbọ́ pé mò ń gbàdúrà, káwọn èèyàn máa gbọ́ pé mò ń gbàdúrà, àdúrà yẹn, irú àdúrà bẹ́ẹ̀ wà. But David máa ń gba àdúrà tó jẹ́ pé láti ọkàn rẹ̀ wá. Tó bá sì ń gba àdúrà yẹn pàápàá, ó máa tún máa fi ń kọ orin ni, ó máa ń worship pẹ̀lú ẹ̀ ni. Gbogbo nǹkan David fi ń worship, á present ara ẹ̀ fún rẹ̀ as a living sacrifice. Torí sacrifice ara wa nìyẹn ló ṣe pàtàkì jù pàápàá. Tí ara wa tí kò bá mọ́, kò sí àdúrà, kò sí worship kankan tí Ọlọ́run fẹ́ gbà. Á present ara òun fún rẹ̀ as a living sacrifice. Kó tó di pé tiẹ̀ máa offer worship sọ́lọ́run. So ara tiẹ̀ gangan tó fi ń worship Ọlọ́run yẹn living sacrifice ni. So David máa ń gba àdúrà láti inú ọkàn wá ni. Psalm 5 psalm àárọ̀ ni, àdúrà àárọ̀ ni. Àdúrà tí David máa ń jí gbà, tó máa ti jí gbà láàárọ̀ kó tó bẹ́ni kankan sọ̀rọ̀, kó tó ṣe ohunkóhun ni. So bàbá tí mo kọ orin wọn tán kọ Psalm 4 ní last week, àwọn náà lọ kọ the same album náà ló ti kọ Psalm 5 verse 1 to 3. Bàbá yẹn kọ bí David ṣe ń gba àdúrà, bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe kọ. Bàbá yẹn kọ pẹ̀lú ijó, pẹ̀lú ayọ̀. Ó ń kọ pé ijó wà lẹ́sẹ̀, níṣe ni mò ń jó, bẹ́ẹ̀ ni ayọ̀ kún inú mi. Ṣé mo kí bá ṣe lè gbàdúrà lélẹ́yìí? Torí ẹni tí kò bá sí ayọ̀ inú ẹ̀, kò sí kankan tó lè rí ní kànga ìgbàlà. It takes joy to draw from the well of salvation. So bàbá yẹn kọ verse 1 to 3. Ó ní, fetí sí ọ̀rọ̀ mi Olúwa, kíyèsí àròyé mi bàbá. Ọ̀dọ̀ rẹ ni wọ́n máa gbàdúrà sí, kùtùkùtù ni wọ́n máa gbàdúrà mi. Bí mo gbàdúrà tán n ó máa wòkè, ẹlẹ́dàá mi ó máa jàre o, kó wá mú mi jèrè. Ijó ń bẹ lẹ́sẹ̀ mi o, ayọ̀ ń bẹ lọ́kàn mi o, ẹlẹ́dàá mi ó máa jàre o, kó wá mú mi jèrè. Bí David ṣe máa ń gba àdúrà nìyẹn. Ìyẹn dẹ̀ orí yẹn ti cover verse 1 to 3 ní Psalm 5. So David fẹ́ k'Ọlọ́run kó fi ara, kó gbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tóun sọ nínú àdúrà òun. David kàn kì í sọ̀rọ̀ wípé pé àdúrà ká sáré gba àdúrà kọ́kàn wá dẹ̀ wà níbì mìíràn. But David gbogbo ọ̀rọ̀ tí David bá ń sọ nínú àdúrà, gbogbo rẹ̀ ló ní ìtumọ̀. So mo fẹ́ sọ̀rọ̀ nǹkan méjì, ọ̀rọ̀ ìyànjú méjì ká tó ka Psalm 5. Ìyànjú àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ nípa àdúrà. Ṣé rí Psalm 5, àwọn Bible scholars sọ pé òun the best psalm àdúrà. I don't know if that is true, but mo mọ̀ pé àdúrà tó lágbára ni. Nítorí àdúrà àárọ̀ ni. Ṣàrántí pé bàtà ṣe Job, Ọlọ́run sọ fún Job wípé, Job, ǹjẹ́ ìwọ tiẹ̀ pàṣọ fún ọjọ́ gan? Ṣé ìwọ tiẹ̀ sọ fún ọjọ́ pé báyìí ló máa ṣe rí? Ìwọ kàn jókòó, Sátánì dẹ̀ ń gbé gbogbo ọkàn, ó dẹ̀ ń rọlù ẹ́, ó dẹ̀ ń gbà mára. Ṣé ìwọ pàṣẹ fún ọjọ́? So David ò kì í bẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀ láì pàṣẹ fún ọjọ́, láì gba àdúrà tó ní agbára láàárọ̀. So àwọn psalms tó ń kọ, á kọ pé tẹ́lẹ̀yìí psalm àárọ̀ ni, á kọ pé psalm eléyìí psalm alẹ́ ni. David máa ń kọ bẹ́ẹ̀. So psalm ti chapter 5 tá à ń ṣe lénìí, psalm àárọ̀ ni. Kò sígbà téèyàn ò lè fọ̀rọ̀ Ọlọ́run gba àdúrà, ọ̀bọ̀ David tó kọ, ó mọ̀ túmọ̀ tó fi kọ, ó mọ ìdí tó fi sọ wípé psalm àárọ̀ ni. So ọ̀rọ̀ ìyànjú wa ìkíní ni intense prayer. Mi ò mọ Yorùbá ọ̀rọ̀ tí mo lè fi sọ intense prayer yẹn ju pé àdúrà láti ọkàn wá. Àdúrà àtọkàn wá ni mo kàn mo fi sọ ní Yorùbá. Intense prayer. Àdúrà gidi, kò kì í ṣàdúrà mo kàn ń gbà sọ́kàn, mo ń gbà sínú. Irú àdúrà tó jẹ́ pé èèyàn á gbà, èèyàn á mọ̀ pé yes, Ọlọ́run gbọ́ àdúrà tí mo gbà. Ṣé máa pọ́ ní bí èèyàn ṣe máa ń gba àdúrà? Téèyàn máa gbà tán, tẹ́ máa mọ̀ pé you can feel God in the room. Ẹ mọ̀ pé Ọlọ́run súnmọ́ yín, ẹ mọ̀ pé àdúrà eléyìí Ọlọ́run gbọ́ lóòótọ́. Irú àdúrà bẹ́ẹ̀ òní David gbà ní Psalm 5.
Hánà náà gbarú àdúrà bẹ́ẹ̀. Nígbà tí Hánà lọ gbàdúrà ní Ṣílò, Hánà fi ọkàn ẹ̀ bó ṣe rí nínú ọkàn Hánà bẹ́ẹ̀ ló ṣe sọ fún Ọlọ́run. As a matter of fact, Pastor Adébóyè sọ pé àwọn bíi Ọlọ́run gbà kan wípé ṣebí ńgbà tí ìránṣẹ́ Ọlọ́run máa fi débẹ̀ kò gbọ́rọ̀ tó ń sọ, ọkàn rí pé ó ń sọ̀rọ̀ láti ọkàn rẹ̀ wá ni. Ọlọ́run sọ fún wọn wípé by the time tí ìránṣẹ́ Ọlọ́run máa fi débẹ̀ pé ohun Hánà ti lẹ̀, ó ti ké, ó ti pariwo gbàdúrà yẹn all night látòru sílẹ̀ fi mọ́. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run máa fi débẹ̀, ohun ẹ̀ ti lẹ̀ kó lè pariwo sókè mọ́, ó kàn wá ń fi ọkàn rẹ̀, ó kàn wá ń fi gba àdúrà ni. So irú àdúrà bẹ́ẹ̀ òní Dáfídì gbà ní Psalm chapter 5. Àdúrà tó sì gbà, àwọn Bible scholars sọ pé warfare prayer àti worship ni. Ṣé rí gbogbo àdúrà ló lágbára, but àwọn àdúrà mẹ́ta kan wà tó jẹ́ pé ó ní agbára. Àdúrà repentance, repentance, kéèyàn yí padà, kéèyàn kúrò nínú ẹ̀ṣẹ̀, kéèyàn sọ pé Olúwa, ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ yìí, Olúwa dáríjì mí, mi ṣe bẹ́ẹ̀ mọ́. Àdúrà repentance nìyẹn. Then ní kejì warfare prayer, àdúrà ogun ni wọ́n ń pè ní warfare. David jẹ́ ẹni tó jẹ́ pé ní warfare prayer number 1 ni David ò fi àdúrà ogun kò fi ṣeré rárá. Torí David mọ̀ pé bí Olúwa ṣe ń ṣeṣẹ́ ìyanu tó, àwọn ẹni bí yìí wọn ò ní dúró. So ẹ tí ò bá ní jẹ́ kí yán èèyàn, báwo ló ṣe máa ń pòwe yẹn Yorùbá, ẹ tí ò bá ní jẹ́ kí oúnjẹ kó yóò yẹn, ya kúkú ṣe titi ẹ̀ mọ́ ni. So David ò fi Sátánì àti àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ kò fi ṣeré rárá. David máa ń gba warfare prayer ní gidi. Then ìkẹta ni worship prayer. But David wá jẹ́ tó yẹ kó máa ń combine mẹ́tẹ̀ẹ̀ta ni. David ò tiẹ̀ kì í mú nǹkan kó sọ pé lẹ́yìn òkè worship prayer ni mo fẹ́ ṣe, lọ́la warfare ni. David máa ń so papọ̀ ni. Bó ṣe ń gba àdúrà bẹ́ẹ̀ ló worship Ọlọ́run. Bó ṣe ń gba àdúrà bẹ́ẹ̀ ló ń kí orí àwọn ọ̀tá kí ọ̀tá má lè gbérí. Bẹ́ẹ̀ bí David ṣe ń gba àdúrà nìyẹn. So ṣe rí ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ni wọ́n máa ń sọ pé tí David ti le jù bó ṣe máa ń gbàdúrà fún àwọn ọ̀tá. Ọlọ́run sọ pé ká fẹ́ràn ọ̀tá wa. Lóòótọ́ Ọlọ́run sọ pé ká fẹ́ràn ọ̀tá, ṣùgbọ́n Ọlọ́run ò sọ pé ká gba ọ̀tá láyè kó ba ayé èèyàn jẹ́ o. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run fúnra wọn ló sọ pé fúnra wa ní ká condemn gbogbo ahọ́n tó bá dìde sí wa ní ìdájọ́ o. Apostle Paul sọ fún wa pé don't be ignorant of the devices of the wicked o. Má tàn ara ẹ pé kò sọ́ta o. Má tàn ara ẹ, tó bá tàn ara ẹ kó tó realize ẹ, Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ jù o. So David ò fi warfare prayer kò fi ṣeré rárá. Mo ti fún wa testimony kan lórí òkè Síónì, màá tún sọ torí àwọn tí pé àwọn tí ìjọ ẹ̀wà ń gbàtà tí mo sọ. Olúkọ̀yà ló sọ testimony yẹn méjì. Ó sọ wípé nígbà tí àwọn wà ní yunifásitì pé ọ̀rẹ́ òun wọ́n jọ jẹ́ Christian ni o, pé láyé wòwe, ẹni tẹ́ bá ń gbọ́ Pastor Olúkọ̀yà dáadáa, rántí nǹkan tí mo fẹ́ sọ yìí. Láyé wòwe náà máa ń pe ọkùnrin yẹn níbi tó mọ̀wé dé. Ó mọ̀wé tó jẹ́ pé wọ́n orúkọ tán fún nickname ẹ̀ ní pé láyé wòwe. So ó gba scholarship láti lọ ṣe masters ní Europe. Nígbà tí ó ń lọ, Olúkọ̀yà sọ pé wọ́n jọ wà papọ̀ ni, wọ́n lọ bá, wọ́n jọ múra, wọ́n jọ wà papọ̀ ni, pé àbúrò ẹ̀ obìnrin ó wá sọ pé ẹ̀gbọ́n òun láyé bó ṣe ń lọ yìí ó dẹ̀ ní padà sí Nàìjíríà mọ́ o. Wípé ìyá wọn kàn sọ pé báwo ló máa ṣe sọ orú nǹkan burúkú sẹ́gbọ́n ẹ̀, you don't talk like that. Dífá pẹ́gbọ́n ẹ̀ lọ sí ìlú òyìnbó mi ìpẹ́gbẹ́ ò ní padà, má ṣe sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Olúkọ̀yà ní àwọn gbọ́kàn rebuke gẹ́ yẹn, kò sẹ́ wọn ò take ẹ̀ serious. Wọn rò pé wọn mọ̀ pé ọmọ yẹn ó ní kan tó wà tá a ṣe mọ́ nǹkan tó sọ. Wọ́n rò pé ó kàn sọ pé ọmọ kékeré ni, kí ló mọ̀ pé ó kàn sọ lásán tiẹ̀ ni. Nígbà tí láyé wòwe dé Europe tó parí masters tó fẹ́ múra àti máa bọ̀ ní Nàìjíríà, wọ́n lọ swim ní o. Níbi tó ti lọ ń swim tẹ́lẹ̀ kò ṣe pé first time o, wọ́n lọ swim tó máa fi jump sínú omi báyìí, orí ló fi land, wọ́n lórí ẹ̀ fọ́ sínú swimming pool ni o. Òkú láyé wòwe ló gbé padà wá sí Nàìjíríà. So Olúkọ̀yà wá sọ pé nǹkan tó du òun jù ní wípé lẹ́yìn tóun ti wá di general overseer MFM,
òun wá rí èèyàn kan tó wá give testimony wípé òun ti wà nínú ẹgbẹ́ òkùnkùn tẹ́lẹ̀, òun ti ṣiṣẹ́ burúkú tó pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n Ọlọ́run ti wá gba ọkàn òun là. Wípé ó wá sọ pé lára àwọn iṣẹ́ tóun tiẹ̀ ṣe ńgbà tí ẹ̀gbọ́n òun tó lọ sílùú òyìnbó, wípé báyìí lòun sọ, but àwọn òbí òun wọ́n rò pé ọmọ kékeré lòun, wọn mọ̀ pé òun ti wà nínú ẹgbẹ́ ní gbogbo ìgbà yẹn, pé òun lòun waste life ẹ̀gbọ́n òun. Olúkọ̀yà lòun rántí pé àbúrò láyéwòwe eléyìí, wípé so láti ìgbà yẹn ó máa ń kò jẹ́ kóun fi warfare prayer, kò jẹ́ kóun fi ṣeré. Ẹ má fojú di ẹnì kankan pé ilé ọmọdé, ilé kàwé, ilé lọ́ọ̀yà ni kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀, ilé dókítà ni. Kò síbi tán wà o, kò síbi tán wà. Wọn ò sì fẹ́ nǹkan tó dáa, wọn ò fẹ́ rárá. Láàárín àwọn 12 tó tẹ̀lé Jésù Kristi, Judas Iscariot wà láàárín wọn o. So kò síbi tán wà, ká má fojú di anybody. So warfare prayer ó ṣe pàtàkì, warfare prayer ó ṣe pàtàkì. Tá bá ti ń gba àdúrà, ká máa fi ti àwọn ẹni tí ò ní jẹ́ kí àdúrà kó gbà, ká máa fi wọ́n ré náà lórúkọ Jésù. Ẹni tó máa jẹ́ ìdíwọ́ ìdènà, àbẹ́yànjá ẹ̀mí tó wà nínú wọn tó fi ń ṣeṣẹ́ ibi là ń bájà. Kò kì í ṣe èèyàn, ẹ̀mí tó wà nínú wọn tó fi ń ṣeṣẹ́ ibi, ẹ̀mí náà là ń bájà. Òun lọ́lọ́run sì ń bájà. So warfare prayer ó ṣe pàtàkì fún wa. So then nígbà tí David ń gba àdúrà títí ẹ̀, David á gba àdúrà pẹ̀lú expectation ni o, kò kì í ṣe pé bóyá ṣe mọ̀ pé ńgbà mìíràn téèyàn ń gbàdúrà gẹ́gẹ́ máa rò pé àkókò mọ̀ ṣọlọ́run máa tó àkókò tí ń gbàdúrà bóyá mo ti gbà ńgbà 2 ìgbà 3 àtẹ̀mọ̀ bóyá ilé gan máa di ilé bóyá Olúwa máa gbọ́ àdúrà ilé. Ẹ tó bá ń rorú ẹ̀ lọ́kàn, ó ti parí àdúrà ẹ̀, kò sí kankan tó máa gbà sí. Àdúrà tó ní ìgbàgbọ́ nínú, àdúrà téèyàn á gbà tó téèyàn máa wòkè pé Olúwa mo ti gba àdúrà, èmi sì mọ̀ pé ọba tó ń gbọ́ àdúrà ni ọ́. Mo ń wo òkè, mo ń dúró de ìlérí, mo dúró de èsì fún àdúrà tí mo ti gbà. David máa ń gba àdúrà títí ẹ̀ pẹ̀lú expectation ni, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú pé mo ti gbà, Olúwa sì ti gbọ́ mi. Kò sí doubt, kò sí, nítorí ó máa ń fi gbogbo ọkàn rẹ̀, ó máa fi ń gba àdúrà ni. Ẹ lè sọ pé báwo lèèyàn ṣe ń doubt, àìmọye ẹni tó ń gbàdúrà in good faith o, but tó jẹ́ pé kò really gbàgbọ́. Pastor kan ní community kan, wọn òjò rọ̀, gbogbo àwọn àgbẹ̀ ìkókó wọn ti ń bàjẹ́. So pastor ní pé ó yá gbogbo yín ẹ jẹ́ ká gbàdúrà, a máa wojú Ọlọ́run fọ́jọ́ 3 gbààwẹ̀. So a gbàdúrà pé kọ́lọ́run kó jẹ́ kí òjò rọ̀, kí gbogbo nǹkan oko kó ba lè dìde. Wọ́n wá lọ́jọ́ kìíní, wọ́n gbàdúrà. Pastor rí pé kò sẹ́ni tó mú umbrella dání nínú wọn, gbogbo wọn wá, wọ́n gbàdúrà wọn lọ. Ọjọ́ kejì náà wọ́n wá, gbogbo wọn gbàdúrà wọn lọ. Ó tún di ọjọ́ kẹta, gbogbo wọn tún wá. Pastor wá ní ẹ wá, à ń gbàdúrà fún òjò, ẹ ti wá lọ́jọ́ kẹta, a máa parí àdúrà lọ́jọ́ kẹta. Kò tí ẹsẹ̀ tó mú umbrella tó máa fi borí tójò bá rọ̀. Ìyẹn ni pé ẹsẹ̀ nígbàgbọ́ kójò yìí tiẹ̀ máa rọ̀. So wọ́n àti èrò débẹ̀ pé at least kójò máa rọ̀. Meanwhile wọ́n ń bi Ọlọ́run pé kọ́lọ́run rọ̀ òjò. Ṣe ní faith wọn bó ṣe rí. But ẹ bá sì bí wọ́n máa sọ pé wọ́n ní gbàgbọ́, àwọn mọ̀ pé Ọlọ́run máa gbọ́. Ṣùgbọ́n tẹ bá mọ̀ pé Ọlọ́run máa gbọ́, ẹ máa ti mú umbrella dání pé a ti parí àdúrà ọjọ́ 2, ọjọ́ kẹta lélẹ̀. Ká tó ṣe tán, òjò máa rọ̀ ní lórúkọ Jésù. Ó yẹ kí umbrella ká ti ẹ̀rí yàn kan tó ní gbàgbọ́, tí gbàgbọ́ ẹ̀ máa gbé láti mú umbrella. Another example ni àwọn ará ìjọ tó ń gbàdúrà fún Peter nígbà tí Peter wà ní prison. Olúwa rángẹ́lì kan ṣí Peter sílẹ̀, Olúwa dìde, wọ́n tilẹ̀kùn mọ́ra wọn ní owó ọ̀sùn, Olúwa dìde, tú Peter sílẹ̀. Olúwa sì rángẹ́lì lóòótọ́, wọ́n tú Peter sílẹ̀. Nígbà tán ṣílẹ̀kùn tán rí Peter ṣe láti ilẹ̀kùn tán sá padà, wọ́n ní ghost Peter ni wọ́n rí. Ṣé wọ́n ní gbàgbọ́? Wọ́n ní ghost ẹ̀ ní pé kò kì í ṣó, ìyẹn ní pé wọ́n kàn ń gbàdúrà ni. Wọ́n ti ẹ̀ ní gbàgbọ́ pé Olúwa máa tú Peter sílẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àdúrà wà bẹ́ẹ̀ tó jẹ́ pé onígbàgbọ́ máa ń gbà. Tó yẹ pé àdè máa rò pé a nígbàgbọ́ but a gbà pẹ̀lú ìgbàgbọ́. Irú àdúrà bẹ́ẹ̀ kò sí lọ́bì kankan. Olúwa á tún gbàgbọ́ wa ṣe. Tá bá rí pé ìgbàgbọ́ wa gan ò tó, a lè sọ pé Olúwa ran ìgbàgbọ́ mi lọ́wọ́. Olúwa ran ìgbàgbọ́ mi lọ́wọ́. Mo mọ̀ pé ń gbọ́ àdúrà. Olúwa ran ìgbàgbọ́ mi lọ́wọ́. Dávidi tó bá ti gba àdúrà títí ẹ̀, Dávidi mọ̀ pé Ọlọ́run ti gbọ́. Kò sí doubt,
That's why he was a man after God's heart o. David ò kì í doubt Ọlọ́run rárá rárá. Ó ní tí mo bá ti gba àdúrà yẹn tán màá sì máa wo òkè nítorí mo mọ̀ pé èsì àdúrà mi ń bọ̀ nítorí Ọlọ́run nìkan ó ní mò ń gbàdúrà sí. Ọlọ́run yìí ó sì ń gbọ́ àdúrà. Olúwa ń gbọ́ àdúrà. So ọ̀rọ̀ ìyànjú kejì ni wípé kò ní fi ṣe bí àwọn ọ̀tá yìí ṣe lè pọ̀ tó o. Kò ní fi ṣe irú nǹkan tí wọ́n ń ṣe o tó dáa lè stop wọn o. Wọ́n á ṣiṣẹ́ ibi tán ṣe o. Bàbá wọn Sátánì ló rán wọn ṣe o. Ṣùgbọ́n bá ṣe ń ṣe tó ìlérí tí Olúwa ṣe fún wa, a máa rí chapter 5 verse 11 to 12 lénìí. We are on the winning side o. We are on the ẹni tó bá ti wà lọ́dọ̀ Ọlọ́run is on the winning side. A ti borí o nítorí ọmọ Ọlọ́run ni wá. So we are on the winning side. A ti borí. A ti borí. As long as a bá ti di òtítọ́ Ọlọ́run mú. Tá a yà sọ́nà mìíràn bí David ṣe sọ Psalm 1. Tá a bá wọn ẹlẹ́ṣẹ̀ rìn. Tá a bá àwọn ẹni bí àwọn ìka ènìyàn. Àwọn ìdájí Ọlọ́run ìdájí òkùnkùn tó ń tanra wọn. Tá a bá ti bá ru wọn ṣe papọ̀. Tá a di òtítọ́ tá a mú mọ̀ láti ọ̀rọ̀ Ọlọ́run tá a dì mú. Tá a dì mú. Olùborí ni wá o. We are on the winning side. A sì wà ní abẹ́ ààbò Ọlọ́run. Abẹ́ ààbò Ọlọ́run. Olúwa sì fi ojú rere rẹ̀. A sì fi yí wa ká. Psalm 91 verse 1. Psalm 91 verse 1. Canopy ló jẹ́ fún gbogbo àwa tá jẹ́ ọmọ Ọlọ́run tá à ń sin Olúwa lóòótọ́ àti lódodo. Ṣùgbọ́n ẹni tó máa wà lábẹ́ ààbò Ọlọ́run ó máa jẹ́ ẹni tó yíjú sí Ọlọ́run o. Ọlọ́run ní direction ẹyọ kan péré ni o. Last bus stop, kò tún sí bus stop míì lẹ́yìn Ọlọ́run o. Kò tún sí bì kankan. Kò tún sí pé wòlíì kan wà níbì kan. Kò tún sí pé prayer line kan wà níbì kan tó pé wọ́n máa ń ṣe oríṣiríṣi. Kò tún sí irú ẹ̀. Ọlọ́run yìí nìkan ló yíjú sí. Ẹni tó bá ti jẹ́ pé Ọlọ́run nìkan ló yíjú sí, ààbò Olúwa á sì bò ó. Ojú rere Olúwa á sì yí ká. Ọ̀tá kò ní fi ṣe gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n kàn ṣe lásán ni. Kò sí nǹkan kan tó lè gbé ṣe. Ìlérí tó Olúwa ṣe fún wa òun nìyẹn. So Psalm 5 tá fẹ́ ṣe lénìí verse 11 to 12 ó fún wa ní ìdánilójú wípé a wà lábẹ́ ààbò Ọlọ́run nígbà gbogbo as long as a bá ti yíjú sí ọ̀dọ̀ Ọlọ́run o. Ó ṣèlérí fún wa ní Jeremiah chapter 20 verse 11. Jeremiah 20 verse 11. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù. Nítorí náà àwọn tí ń ṣe inúnibíni sí mi yóò ṣubú ó di dandan. Wọn kì yóò lè borí torí kò sẹ́ni tó ń borí Ọlọ́run. Ojú yóò sì tì wọ́n gidigidi ní o. Nítorí pé wọn kì yóò ṣe rere. A kì yóò gbàgbé ìtìjú wọn láéláé. Ìyẹn tó bá ti ń ṣeṣẹ́ ibi sọmọ Ọlọ́run. Ìlérí tọ́lọ́run ṣe fún wa nìyẹn. So as long as a bá ti di òpó Ọlọ́run mú, tá di òtítọ́ mú, tá yà lọ síbì mìíràn, tá fi ohunkóhun, tá fi pẹ̀lú Ọlọ́run, abẹ́ ààbò Ọlọ́run òun la wà. Ojú rere Ọlọ́run bí ṣíìdì ni o, bí ààbò ni. David sọ pé ojú rere Ọlọ́run níṣe ló yí wa ká. Ó yí wa ká ni nítorí pé a jẹ́ ọmọ Ọlọ́run. Example ni King Jehoshaphat ní 2 Chronicles 20 tá bá délé àlìká. Ọba Jehoshaphat nígbà tí ọmọ ọ̀tá gbógun dé, tógun dé ní rẹpẹtẹ. Ṣùgbọ́n Jehoshaphat gbé ọkàn rẹ̀ lé Ọlọ́run. Jehoshaphat kò lọ wá prophet kan tó gbóná níbì kan, kò wá ràn lọ́wọ́ lọ síbi tó máa ti kó sí wàhálà. Jehoshaphat gbé ọkàn rẹ̀ lé Ọlọ́run yìí sẹ́. Ojú rere Ọlọ́run ó sì farahàn gbangba nínú ayé ọba Jehoshaphat. So ẹ tó bá ti gbọ́kàn lé Ọlọ́run tí kò mú nǹkan mìíràn mọ́ tó di òtítọ́ Ọlọ́run mú, ó ti di dandan kí ojú rere Ọlọ́run kó yí wa ká bí àṣà. Jẹ́ ká lọ ka Psalm 5. Mo sọ fún wa pé Psalm àárọ̀ ni. So David ń gba àdúrà sí Ọlọ́run láàárọ̀ ni o. David bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ẹ máa gbọ́ ọ̀rọ̀ àwọn kan mẹ́ta tó sọ tó ṣe pàtàkì nínú àdúrà rẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà. Ó ní fi etí sí ọ̀rọ̀ mi Olúwa. Ìkan nìyẹn o. Olúwa, mo fẹ́ kó fetí sí ọ̀rọ̀ tí mò ń sọ. Mi kò kí ń sọ̀rọ̀ lásán, ọ̀rọ̀ kankan tí mò ń sọ Olúwa ó nítumọ̀. Olúwa fetí sí ọ̀rọ̀ mi. Ìkejì, ó ní kíyèsí àròyé mi. Olúwa, mò ń ṣàròyé ni o. Eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀.
kíyèsí ọ̀rọ̀ mi, mò ń sọ ọ̀rọ̀ kan tí mo fẹ́ mò ń sọ. Ṣùgbọ́n olúwa ìkejì ni pé mo fẹ́ kó kíyèsí àròyé mi. Mo ń ṣàròyé olúwa. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí mo bá ti rántí olúwa tó máa ń bà mí nínú jẹ́, ní irú nǹkan yẹn mi ò fẹ́ mọ́ ọlọ́run ìyanu. Àròyé ni mo ń ṣe àròyé mi, mo fẹ́ kó gbọ́ àròyé mi ọlọ́run ìyanu. Mo fẹ́ kó kíyèsí. Ìkẹta ni wípé fi etí sí ohùn ẹkún mi. Olúwa, mò ń sun ẹkún mi. Mo ń sun ẹkún ni. Mo fẹ́ kó mọ̀ pé ó ní kankan tó ń pa mí lẹ́kún. Olúwa, mú kúrò. Olúwa, mo fẹ́ kó mú kúrò. So kò kí ń ṣe pé ó kàn ń sọ̀rọ̀ pé mò ń gbàdúrà, olúwa gbógun ti àwọn ọ̀tá yìí, olúwa ṣe. Dávìdì ń sọ wípé olúwa fi etí sí ọ̀rọ̀ mi. Olúwa. Ìkejì, kíyèsí àròyé mi. Ọlọ́run, mo ń ṣàròyé. Ìkẹta, fi etí sí ohùn ẹkún mi. Ohun tó ń dùn mí lọ́kàn ni mò ń bá ọ sọ ọlọ́run ìyanu. Fi etí sí ohùn ẹkún mi, ọba mi àti ọlọ́run mi. Ṣé rí, Dáfídì kì í lo orúkọ ọlọ́run anyhow. Nǹkan tó bá fẹ́ kọ́lọ́run ṣe, á wá lo orúkọ yẹn. Ó ní fi etí sí ohùn ẹkún mi, ọba mi. Ó pe ọlọ́run ní ọba mi àti ọlọ́run mi. Ọba mi mean pé ìwọ ni alágbára lórí ohun gbogbo. Ọba ló lágbára, òun ló láṣẹ lórí ohun gbogbo. Ó ń sọ wípé ìwọ ọlọ́run, ìwọ ló lágbára, ìwọ ló ní àṣẹ lórí ohun gbogbo. Ìkejì wípé ọlọ́run mi, ìwọ nìkan ni ọlọ́run tí mò ń sìn. Ìwọ lòṣùmàrè, kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ olúwa. Mi ò tún lọ sọ́dọ̀ ẹlòmíràn. Ìwọ nìkan ni last bus stop mi. Ìwọ sì ni ọlọ́run mi. Ó ní nítorí ọ̀dọ̀ rẹ ni èmi ò máa gbàdúrà sí. Mi ò tún lè lọ gbàdúrà bí mìíràn. Kò sẹ́ni tí mo tún lè gbàdúrà sí. Ìwọ ọlọ́run yìí nìkan ó ní mò ń gbàdúrà sí. Ìwọ sì ń gbọ́ àdúrà. Ìwọ sì ń gbọ́ àdúrà. Psalm 86 verse 6. Orin Dáfídì ẹ̀jọ ẹ̀fà ẹsẹ̀ ẹ̀fà. Ìkan tí Dáfídì tún sọ ń bẹ̀ náà nìyẹn. Ó ní olúwa fi etí sí àdúrà mi, kí o sì fiyè sí ohùn ẹ̀bẹ̀ mi. Olúwa fiyè sí ohùn ẹ̀bẹ̀ mi. So ní verse 3 ẹ rí pé àdúrà tó ń gbà pẹ̀lú expectation ni. Dáfídì nírètí wípé olúwa máa gbọ́ àdúrà, ó máa gbọ́. Ó ní ohùn mi ni ìwọ ó gbọ́ ní òwúrọ̀. Àárọ̀ ni mo mọ̀ pé tí mo bá pè ẹ́ láàárọ̀ olúwa, ìwọ máa gbọ́. Mi ò tí ì pè ẹlòmíràn, mi ò tí ì ṣe nǹkan kan. Bí mo ṣe ń jí lórí ẹ ní báyìí olúwa, ìwọ ni mo ń pè, ìwọ ni mo ń gbàdúrà mi sí. Ohùn mi ni ìwọ yóò gbọ́ ní òwúrọ̀ olúwa. Ní òwúrọ̀ ni èmi yóò gba àdúrà mi sí ọ. Tí n bá sì ti gba àdúrà yìí tán, èmi ó sì máa wo òkè ní o, mi ò tún wo ibì mìíràn. Ṣé mo pé èèyàn mi á gbàdúrà tán sí? Àdúrà kan tó gbàdúrà tó bá ti gbà tán, olúwa, bóyá tí máa lọ bá ẹni yìí, bóyá tí máa lọ síbi báyìí, bóyá tí bá ṣe báyìí, bóyá kíní yẹn máa ti ẹ̀rí ṣe. Ó ti gbàdúrà o, ó ti gbélé ọlọ́run lọ́wọ́ láàárọ̀ o. Ṣùgbọ́n kò wò òkè, ìsàlẹ̀ ló ń wò. Ṣùgbọ́n Dáfídì sọ pé tòun ò rí bẹ́ẹ̀. Tèmi bá ti gba àdúrà, èmi ń wo òkè ní o, níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìrànlọ́wọ́ mi látọ̀dọ̀ ọlọ́run ló ti dá. Ìrànlọ́wọ́ mi látòkè ló ti ń bọ̀. Olúwa lè ràn yàn láti wá mú nǹkan yẹn ṣẹ, ṣùgbọ́n àgbọ́kànlé wa lọ́dọ̀ olúwa ni, kò kí ṣe pé a máa gbọ́kànlé yàn. Olúwa á lo èèyàn, ṣùgbọ́n ọlọ́run la máa gbójú wa sókè sí. Èèyàn lè máa wo òkè o, kó tún máa wọlé at the same time. Ẹni tó bá ń wo méjèèjì kò ní kankan ṣe, kò sí bí kankan tó ń lọ. So Dáfídì sọ pé I will look up to the hills from whence cometh my help. My help cometh from the Lord ni o, látọ̀dọ̀ ọlọ́run ni. Tí n bá ti gba àdúrà tán, màá máa wo òkè lèmi ń wò. Ní verse 4 ó ní nítorí tí ìwọ kì í ṣe ọlọ́run tí í ṣe ní dídùn sí ìwà búburú. Èmi mọ̀ pé ọlọ́run olódodo ni ọ́, ọlọ́run mímọ́ ni ọ́. Ìwọ kórìíra àwọn ìkà ènìyàn. Ìwọ ò kì í ṣe ní dídùn sí ìwà búburú. Bẹ́ẹ̀ ni ibi kò lè bá ọ gbé. Mímọ́ lọ́lọ́run. Olódodo sì ni ọlọ́run. Ó sì máa ń ṣèdájọ́ ẹni tó bá ń ṣe ibi ni. So ibi ò lè bá ọlọ́run gbé. Dáfídì ń tra àti kọ́kọ́ jẹ́ kọ́lọ́run mọ ibi tí òun ti ń bọ̀. Ipò olúwa tó ní mo mọ̀ pé ìwọ kì í ṣe ní dídùn, o kì í fẹ́ràn àwọn èèyàn búburú yẹn rárá. O dẹ̀ kì í bá tó bá ti ń ṣeṣẹ́ ibi,
o kì í lè bá wọn gbé nítorí o kórìíra wọn. Torí mo fẹ́ wá fi ẹjọ́ wọn sùn ọ́, ibi tí nǹkan tí Dáfídì ń bá bọ̀ nìyẹn. Torí mo mọ̀ pé so it is your will tí n bá gbàdúrà lérí àwọn èèyàn búburú yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní Olúwa. Ní verse 5 ó wá ń sọ wípé àwọn agbéraga kì yóò lè dúró níwájú rẹ̀. Ṣé mo pé Ọlọ́run sọ pé I hate the proud, I resist the proud. Ọlọ́run ò fẹ́ agbéraga lóòótọ́. Ó ní ìwọ kórìíra gbogbo àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, gbogbo àwọn oníṣẹ́ ibi, àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ń fọ̀run, tó ń fi dúdú, tó fi ń pe funfun. Mo máa pé ó kórìíra wọn, ìwọ dá wọn mọ̀, ó sì kórìíra wọn. So torí mo fẹ́ wá fẹjọ́ wọn sùn ọ́ ní Ọlọ́run, èmi mọ̀ pé it is your will for me láti wá gbàdúrà àdúrà tí mo fẹ́ gbà. Torí àwọn tí mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn yìí, ìwọ Olúwa ó kórìíra wọn. Àwọn ẹni tó ò fẹ́ rárá, àwọn ni mo fẹ́ wá bá ẹ sọ̀rọ̀ pé kó bá mi ṣèdájọ́ wọn. So ní verse 6 ó wá sọ wípé ìwọ pa àwọn tí ń ṣe èké run. Olúwa máa ń pa àwọn tó bá ti ń ṣe èké run. Ṣé mọ̀ kan tó àwọn tó ń ṣèké méjèèjì, ṣé mọ̀ kan máa tó bá ti rí ẹ, God bless you ma, my sister, irọ́ ni o, wọn ṣọmọ Ọlọ́run o, ọ̀nà inú wọn ọkàn wọn jìn. Wọ́n lè jẹ́ pásítọ̀ o, wọ́n lè jẹ́ aríran o, wọ́n lè jẹ́ tíṣà o, wọ́n lè jẹ́ pé wọ́n lè jẹ́ general overseer pàápàá, kò sí nǹkan tó lè jẹ́, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí Ọlọ́run. Àwọn èké ènìyàn, àwọn alágàbàgebè, pé ìwọ Olúwa ó máa ń pa iṣẹ́ èké run. Ìwọ yóò kórìíra àwọn ẹni ẹ̀jẹ̀ àti ẹni ẹ̀tàn, àwọn tẹ́jẹ̀ wà lọ́wọ́ wọn. Kò kìí ṣe ìgbà tán bá pààyàn nìkan lẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn o, ṣùgbọ́n kẹ́ẹ̀dẹ̀ wo èèyàn, kẹ́ẹ̀dẹ̀ lọ bàjẹ́, kẹ́kọ̀ọ́ bá ẹni yẹn tó tún jẹ́ pé ibi tó bá dé kò sẹ́ni tó máa gbà á for a dime, kò sẹ́ni tó tiẹ̀ máa gbà á for a penny pàápàá. Ẹ ti pa ẹni yẹn, ẹ ti pa. Nǹkan tíyàwó ò ṣe ẹ̀dẹ̀ gbé lọ́lẹ̀, ẹ̀dẹ̀ lọ rò ó fún ọkọ, ẹ̀dá márèjì onímárèjì, ẹ̀dàrú, ẹ̀dà ìjọrú. You already know pé ìwọ fúnra ẹ mọ̀ pé ẹni yìí o fẹ́ pa ni, but o kàn fẹ́ pa sáyé ni o, kò ṣe pé o fẹ́ pa pé kó kú lọ sọ́run. So Olúwa kórìíra irú àwọn tó bá ti ń ṣe bẹ́ẹ̀. So Dáfídì sọ pé mo mọ̀ pé ìwọ kórìíra wọn, ìwọ sì máa ń pa wọ́n run ni. Gbogbo àwọn òpùrọ́ ibi ó máa ń pa wọ́n run ni. Àwọn ẹlẹ́tàn ènìyàn, irú àwọn ìran Júdásì tó pé wọ́n á fi kíìsì, wọ́n á fi betray Jesus Christ, wọ́n á sì sọ fún yín pé ọmọ Ọlọ́run làwọn. Wọ́n á tiẹ̀ tún sọ pé Ọlọ́run sọ báyìí, wọ́n á tún sọ fún yín pé God said this. Irọ́ ni o, ọmọ Sátánì ni wọ́n o, ìránṣẹ́ Sátánì ni wọ́n. Dáfídì sọ wípé mo mọ̀ wípé ó kórìíra wọn. Matthew 7:23 Jésù Kristi fún rẹ̀ gan sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ pé wọn ò lè rí ìjọba ọ̀run wọ̀, pé wọn ò lè rí ìjọba ọ̀run wọ̀. So Dáfídì wá sọ pé àwọn ẹlẹ́tàn, ó ní ní verse 7 ó ní ṣùgbọ́n bí ó ṣe ti èmi ó wá sínú ilé rẹ ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ, nínú ẹ̀rù rẹ ni èmi ó tẹríba sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ. Wow. Dáfídì sọ wípé ní ti èmi Olúwa, èmi máa wọnú tẹ́ḿpìlì rẹ, ṣùgbọ́n mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Dáfídì ò sọ pé òun holy, pé òun pé. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣùgbọ́n nípa àánú rẹ, nítorí àánú rẹ Ọlọ́run ìyanu, nítorí àánú rẹ èmi ò wá sí tẹ́ḿpìlì rẹ láti wá jọ́sìn, láti wá yìn ọ́, nítorí àánú rẹ ni. It is because of his mercies o, nítorí àánú Ọlọ́run òun la ṣe lè wọ tẹ́ḿpìlì. Àti pé àwa fúnra wa ta fẹ́ wọ tẹ́ḿpìlì, life wa, our body has to be a living sacrifice o. Ẹni tí kò bá jẹ́ mímọ́ kò lè débẹ̀ o. Ta ni yóò gun orí òkè Olúwa lọ ni o? Ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ìtàn. Irú ẹni bẹ́ẹ̀ ni Dáfídì sọ pé ó wọ tẹ́ḿpìlì Ọlọ́run. Lásìkò tí Dáfídì ń sọ ọ̀rọ̀ yìí, wọn àti ìkọ́ tẹ́ḿpìlì ò ṣe rántí pé Solomon ló kọ́ tẹ́ḿpìlì. Torí Ọlọ́run sọ pé Dáfídì ò lè kọ́. Ṣùgbọ́n by revelation òun ni Dáfídì ṣe rí tẹ́ḿpìlì tọ̀run. Torí tẹ́ǹtì eléyìí tí wọ́n ń gbé káàkiri òun ni wọ́n ń lò àṣẹ
temple, ṣùgbọ́n David rí nínú ẹ̀mí wípé ìhà kan wà tí èèyàn lè kọ ojú sí tó fi máa gba àdúrà sí Ọlọ́run t'Olúwa sì gbọ́ àdúrà. Nítorí rẹ̀ ni Solomon nígbà tó kọ́ tẹ́ḿpìlì tán tó fi gbàdúrà pé Olúwa, táwọn èèyàn bá wà níbikíbi tán bá wà, tán bá kọ ojú sí ìhà yìí sí tẹ́ḿpìlì tí mo kọ́ fún ọ yìí, Olúwa kò gbọ́ àdúrà wọn. A rí pé Daniel chapter 6 verse 11, Daniel chapter 6 verse 11, nígbà tí Daniel fi máa gba àdúrà, níṣe ló ṣí window sílẹ̀ tó kọjú sí ìhà tẹ́ḿpìlì tí Solomon tó gba àdúrà sí. So nǹkan tí David ṣe leléyìí, ìhà tẹ́ḿpìlì by revelation lòun fi rí Solomon lórí nìkan tẹ́ḿpìlì yẹn tó sì ń gba àdúrà yẹn wípé Olúwa, níbikíbi táwọn ọmọ Ọlọ́run ọmọ Ísírẹ́lì bá wà, tí wọ́n bá kò sírú ìṣòro tán bá lè ní, tán bá ti lè kọ ojú sí ìhà tẹ́ḿpìlì yìí, Olúwa kò gbọ́ àdúrà wọn, kò gbọ́ àdúrà wọn. So 1 Kings chapter 8 verse 44. Ṣé Mọ̀mí Ọládìbú wà ń ṣíṣí wọn? 1 Kings chapter 8 verse 44. Thank you, pé Olúwa kò gbọ́ àdúrà wọn. In as much tán bá ti wo ìhà tẹ́ḿpìlì yẹn, Olúwa gbọ́ àdúrà wọn. So by revelation, òní David ìfihàn ni ó rí ìhà tẹ́ḿpìlì Zion orí. So tí David bá fẹ́ gba àdúrà, nínú àdúrà rẹ̀ a máa wo ìhà tẹ́ḿpìlì Zion, èyí tó jẹ́ pé téèyàn bá kọ ojú sí àdúrà máa ń gbà. So by revelation, òní David ṣe ń sọ̀rọ̀ ní verse 7. Ní verse 8, ó wá ń béèrè fún divine direction, ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ṣé mọ̀ pé ó ń gbàdúrà láàárọ̀ ni wípé Olúwa tọ́ mi, Olúwa nínú òdodo rẹ, nítorí àwọn ọ̀tá mi, àwọn ọ̀tá yìí pọ̀. Tí mo bá fẹ́, tí mi tẹ́ ẹ̀ bá fún mi ní guidance àwọn eléyìí, ibi tí wọ́n á jẹ́ kéèyàn rìn, kòtò á wà ń bẹ̀, pothole á wà ń bẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kí ìwọ Olúwa fúnra rẹ̀ gangan kó tọ́ mi sí ọ̀nà. Mo fẹ́ rí straight road, mo fẹ́ rí ọ̀nà tó clear. Mi ìfẹ́ bí tí pothole àbí ìkan tó wà. Tọ́ mi Olúwa nínú òdodo rẹ, nítorí àwọn ọ̀tá mi. Mú ọ̀nà rẹ tọ̀ tààrà níwájú mi. Mo fẹ́ rìn, mo fẹ́ bá ọ rìn Olúwa. Mi ìfẹ́ ọ̀nà táwọn ọ̀tá ti sọ di yánmọyànmọ. Mo fẹ́ bá ọ rìn. Give me divine direction, ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀nà tí kò ní hò, tí kò ní nǹkan kan. A path without pit. Torí tá bá fi ṣe ọ̀tá ni wọ́n á ti gbẹ́ pit sí o, wọ́n á gbé sí i. David sọ pé ìwọ ló lè jẹ́ kí ìwọ fọ̀nà hàn mí ibi tí màá gbà tí kò sí pit ń bẹ̀ rárá Olúwa. Láàárọ̀ ni mo ṣe ń ké pè ọ́ Olúwa. Psalm 23 verse 3. Psalm 23 verse 3. David náà ló sọ wípé ó tu ọkàn mi lára, ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Ọ̀nà òdodo yẹn straight ni o. Ọ̀nà òdodo, téèyàn bá ti ń rí ọ̀nà òdodo yẹn rí, téèyàn bá ti ń bá ọ̀nà yẹn lọ, kò sí pothole, kò sí pọ̀tọ̀pọ̀tọ̀, èèyàn ò ní ṣubú. Ṣùgbọ́n ẹni tó máa rin irú ọ̀nà yẹn á jẹ́ pé òfin rẹ̀ wà nínú òdodo o. Á jẹ́ mímọ́, á jẹ́ mímọ́. So David sọ pé Olúwa jẹ́ kí n lọ nípa ọ̀nà òdodo rẹ, straight road. Mi ìfẹ́ pit kankan, mi ìfẹ́ pothole kankan, mi ìfẹ́ já sínú nǹkankan rárá. Jẹ́ kí n máa lọ lórí straight road. Ní verse 9, ó wá sọ pé nítorí tí òtítọ́ ọ̀kan kò sí ní ẹnu àwọn èèyàn yìí o. Òtítọ́ ẹyọ kan báyìí kò sí lẹ́nu ẹnikẹ́ni wọn. Ìkàkíkà ní ìhà inú wọn o. Inú wọn tó bá jẹ́ pé aṣini, oh my gosh, tó bá jẹ́ pé aṣínú èèyàn mìíràn, gbogbo èèyàn máa sá fún lórí títì ni. Ìkàkíkà ní ìhà inú wọn. Ìsà òkú tí ó ṣí sílẹ̀ ní ọ̀fun wọn o. Wọ́n á la ẹnu báyìí, ìsà òkú ni ẹni tó máa jábọ́ sínú ẹ̀, òun ni wọ́n ń fẹ́, ṣùgbọ́n Olúwa ò ní gbà lórúkọ Jésù. Ìsà òkú burúkú òun ni ọ̀fun wọn o. Ó ní ahọ́n wọn, wọ́n á máa fi pọ́nyàn, wọ́n ń flatter ni o. Sísà mi, ìránṣẹ́ Ọlọ́run, irọ́ ni o. Wọ́n ṣe parí iṣẹ́ ibi wọn lóru ni o. David sọ pé wọn àmọ́ ṣe gbára lé, kò séèyàn lára wọn. Gbogbo nǹkan tó ń ṣe pé irọ́ ni. Ṣé lára àwọn 12 tó wà lọ́dọ̀ Jésù Kristi, ṣó yẹ kí Judas Iscariot wà láàrin wọn?
nígbà tó sì máa betray Jésù Kristi ńṣe ló lọ kiss ẹ̀, ṣebí kiss ṣebí sign of love ni, ó lọ fẹnu kò Jésù Kristi lẹ́nu ni, ó sì ti ta Jésù Kristi ó ti ta Jésù Kristi níwáyé, ó dẹ̀ lọ fẹnu kò lẹ́nu bíi pé I love you so much, níwáyé ó ti gba owó lórí Jésù Kristi. So David sọ pé ìsà òkú òní ẹnu wọn, ọ̀rọ̀ tó ń sọ jáde ẹ má tẹ̀lé o, Ọlọ́run tẹ̀ sọ fún mi ń pa kíní yẹn irọ́ ni, kò sóòótọ́ kankan lẹ́nu wọn ni David ń sọ, kò sóòótọ́ kankan lẹ́nu wọn. A lè ka Romans 3:13 tàbá délé, Romans chapter 3 verse 13, Romans 3 verse 13. Well, verse 10, Psalm 9 verse 10, ó wá ń sọ wípé ìwọ Olúwa o dá wọn lẹ́bi, gbogbo àwọn tó ń ṣeṣẹ́ ibi yìí. David wá really fi ẹjọ́ àwọn ọ̀tá rẹ̀ ó wá fi sun Ọlọ́run ní o, kò kìí ṣe kò pé orúkọ o, but ó wá ń fi ẹjọ́ wọn ó wá fi ń sun Ọlọ́run ní pé torí irú iṣẹ́ ibi báyìí ni wọ́n ń ṣe, kò sóòótọ́ kankan lẹ́nu wọn, kò sóòótọ́ kankan lẹ́nu wọn Ọlọ́run, ṣùgbọ́n mo wá fẹ́ kó dá wọn lẹ́bi Ọlọ́run. Ó ṣe wá ń fi ẹ̀bẹ̀ rẹ̀ síwájú Ọlọ́run, ó ti kọ́kọ́ sọ gbogbo àwọn nǹkan tó dùn mọ́ Ọlọ́run nínú, tó ti ṣe gbogbo ẹ̀. Ó wá ní verse 10 o, Olúwa mo fẹ́ kó dá wọn lẹ́bi Ọlọ́run, kí wọn tí ó ti ipa ìmọ̀ ara wọn ṣubú, ìmọ̀ ọgbọ́n knowledge òye tí wọ́n rò pé wọ́n ní tó fi ń plan, tó fi ṣeṣẹ́ ibi yẹn, má ṣe plan ẹ̀yìn gan bẹ́ẹ̀ ni kẹ́ṣẹ́ jẹ́ kó rí fún wọn. Bí pé back to sender ni, Olúwa èmi ò tiẹ̀ sọ pé báyìí ni kẹ́ ṣe fún wọn, ṣùgbọ́n bí wọ́n ṣe gbèrò yẹn gangan council tí wọ́n tán nìyẹn, ohun gangan ni kó tí wọ́n ṣubú, nínú rẹ̀ gangan ni kán ṣubú sí. Ó ní já wọn kúrò nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrékọjá wọn, nítorí wọ́n ti ṣẹ̀ sí ọ Olúwa, wọ́n ti rékọjá òfin Ọlọ́run, wọ́n ti rékọjá nítorí tí wọ́n ti ṣọ̀tẹ̀ sí ọ. Nígbà tó bá ń porúkọ Ọlọ́run tó sọ pé Ọlọ́run ló sọ báyìí, tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ ibi ló fi ń ṣe, ó mọ̀ pé Ọlọ́run ò rán ẹ iṣẹ́, ó dẹ̀ lọ sọ pé pásítọ̀ Ọlọ́run ti ẹ̀ sọ pé báyìí, ní ìwà ìránṣẹ́ Sátánì ni ó wá tújọ ni, ó wá dàbí tó wà rú ni, ṣùgbọ́n ó dẹ̀ débẹ̀, ó dẹ̀ sọ pé Ọlọ́run ló sọ. Dáfídì sọ pé Olúwa wọ́n ti ṣọ̀tẹ̀ sí ọ torí wọ́n ti ẹ̀ lórúkọ rẹ láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, iṣẹ́ tọ́lọ́run ò rẹ́ tó lọ jẹ, ó ti ṣọ̀tẹ̀ sọ́lọ́run. Dáfídì sọ pé Olúwa dá wọn lẹ́bi. Ṣé mọ̀ pé Àhítófẹ́lì irú kan tó ṣe fún Dáfídì lélẹ́yìí? Tá bá rántí pé Àhítófẹ́lì òun ló máa ń gba Dáfídì ní ìmọ̀ràn, òun ló máa ń fún ní ìmọ̀ràn Ọlọ́run. Àhítófẹ́lì sì ríran orí ayé orí ọ̀run, Olúwa ló fún lẹ́bùn òkú, kì í ṣe pé bóyá ẹ̀mí òkùnkùn ni Àhítófẹ́lì o, Olúwa ló fún ní ẹ̀bùn, kò sí kan tí kò mọ̀. Ṣùgbọ́n ńgbà tó wá di pé Dáfídì ti ṣe Àhítófẹ́lì, tínú ti bí Àhítófẹ́lì wá fẹ́ gba ẹ̀san lára Dáfídì. Nígbà tí Absalom ọmọ Dáfídì wá sọ pé ó gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀, Àhítófẹ́lì wá sọ fún Dáfídì wípé mi à lè ráyè káàbọ̀ tẹ́lọ kà ń lé 2 Samuel chapter 15 sí chapter 17, ẹ máa rí gbogbo story yẹn ń bẹ̀. Àhítófẹ́lì wá sọ fún Absalom wípé mo mọ nǹkan tí wàá ṣe, tí wàá sì rí bàbá rẹ̀ pa, mo mọ ẹ̀bùn tọ́lọ́run fi fún mi ni, ikọ̀ tọ́lọ́run sọ pé kó lo ẹ̀bùn yẹn fún kọ́ nìyẹn o. Ṣùgbọ́n nítorí pé Dáfídì ti ṣẹ̀, ó sì mọ̀ pé Ọlọ́run fún òun ní ẹ̀bùn. Ọjọ́ kan ń bọ̀ tó lè wá máa bi wá léèrè pé ẹ̀bùn tí mo fún ọ kí ló fi ṣe, a máa jẹ́ èrè iṣẹ́ gbogbo tá a ṣe láyé ìṣe. Kó ní kálukú wà careful, kó wà careful. Àhítófẹ́lì sọ fún, so Dáfídì láti gbàdúrà sí Ọlọ́run ní 2 Samuel 15:31 ní pé Olúwa yí ìmọ̀ Àhítófẹ́lì, Olúwa yí padà, turn his counsel. Torí tí Absalom bá tẹ̀lé nǹkan tí Àhítófẹ́lì bá sọ, wọ́n máa rò ń pa ògo yìí, wọ́n á sì gbà á. Ṣùgbọ́n ògo yìí ti ti ẹni Ọlọ́run, bá mi yí ìmọ̀ Àhítófẹ́lì, bá mi yí padà. Ọlọ́run sì yí padà. Absalom, ìgbéraga Absalom kò jẹ́ kí Absalom fún rẹ̀ gan gbádùn. Ṣé mọ̀ ìgbéraga wípé níta ló fẹ́ fún mi ní advice, èmi fúnra mi gan gbọ́n jù wo gan lọ Àhítófẹ́lì. Nǹkan tí ò jẹ́ kí Absalom, ká ní Absalom tẹ̀lé nǹkan tí Àhítófẹ́lì sọ, ìbá rí bàbá rẹ̀ pa, ìbá sì gba ògo náà. Ṣùgbọ́n Absalom ò gbà. Bọ̀ kí ló gbẹ̀yìn Àhítófẹ́lì fún rẹ̀?
Ahitofel tó plan pé tóun bá fún ọmọ ní ìmọ̀ràn pé wọ́n á pa Dáfídì, ó fún rẹ̀ gan-an ó lọ hang ni o, ó bínú para ẹ̀ ni o, nítorí pé òun bá Absalom sọ̀rọ̀, Absalom kò gba ọ̀rọ̀ sí òun lẹ́nu, níṣẹ́ ló padà lọ sílé ara ẹ̀, ó tolé ara ẹ̀ jẹ́jẹ́, ó sì pa ara ẹ̀, ó pokùnso, àbọ̀ṣe máa ń sọ Yorùbá nìyẹn, ó lọ commit suicide ni o, ó hang ara ẹ̀. So David sọ pé Olúwa, ìmọ̀ wọn counsel tí wọ́n ní sí mi yẹn gangan against mi yẹn, bẹ́ẹ̀ ni kó ṣe rí fún wọn, má tún yí padà, mi add more, bẹ́ẹ̀ ni kó ṣe rí fún wọn lórúkọ Jésù. So another example nínú Bible ni Haman. Ṣé a rántí pé Haman bẹ́ẹ̀ ló ṣe mú ìmọ̀ràn burúkú náà wá fún Mordecai, ṣùgbọ́n ìmọ̀ràn tí Haman tó mú wá fún Mordecai, at the end of the day orí Haman fún rẹ̀ gangan òun ló fi gbé. Irú àdúrà tí David ń gbà ní Psalm 5 verse 10 nìyẹn. So ní verse 11 àti verse 12 David wá ń sọ wípé promise ìgbẹ́kẹ̀lé àti ìlérí Ọlọ́run fún wa ló ṣẹ̀ wá ń sọ, lẹ́yìn tó ti fi ẹ̀bẹ̀ síwájú Ọlọ́run, ó ṣẹ̀ wá ń sọ wípé ní verse 11, nígbà náà ní gbogbo àwọn tí ń gbẹ́kẹ̀lé ọ yóò yọ̀ Olúwa, láé àwa ò máa hó fún ayọ̀ ni, nítorí ìwọ dáàbò bò wá àti àwọn tí ó fẹ́ orúkọ rẹ pẹ̀lú, gbogbo wa a ó máa yọ̀ nínú rẹ ni. David wá sọ pé Olúwa, a mọ ìlérí tẹ́ ní fún wa, nítorí a mọ̀ pé níwọ̀n ìgbà tá bá ti ń tẹ̀lé ọ, tá a fi nǹkan mìíràn mọ, ayọ̀ ní tiwa, ìwọ sì jẹ́ ààbò fún wa, búburú kan kò ní ṣẹlẹ̀ sí wa, nítorí àwa ti di orúkọ rẹ mú, àwa ti dúró àlọ́lọ́run mìíràn, ìwọ ni last bus stop wa, kò tún síbi tá à ń lọ. Verse 12, ó nítorí ìwọ Olúwa ni yóò bùkún fún olódodo, ìwọ máa bùkún fún, torí alábùkún fún ni wá, ọmọ Abraham ni wá, so Olúwa máa bùkún fún gbogbo wa tá bá ti fi inú kan tá fi dúró ti Ọlọ́run yìí, tá yíjú, tá tẹ̀lé ìmọ̀ àwọn ẹni ibi. David sọ pé ojú rere òun ni Ọlọ́run yóò fi yí wa ká bí àṣà, ojú rere òun ni Ọlọ́run yóò fi yí wa ká bí àṣà, favour fún wa, fáwọn ọmọ, fáwọn ẹbí wa, bó ṣe máa rí nìyẹn. Níwọ̀n ìgbà tá bá ti dúró ti Ọlọ́run yìí, tá fi Ọlọ́run yìí tá fi sílẹ̀. Ìwé Revelation chapter 7 verse 15, ìwé ìfihàn orí keje ẹsẹ̀ ìkarùndínlógún, ó ní nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n David sọ ní Psalm 119, Psalm 119 ẹsẹ̀ ọ̀kan ẹ̀ta àti èjì, ó ní ìwọ bojú wò mí kí o sì ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣe rẹ sí àwọn tí ó fẹ́ orúkọ rẹ. Bí Olúwa ṣe máa ń ṣe sí ẹ tó bá ti fẹ́ràn orúkọ Ọlọ́run nìyẹn, Olúwa máa ń bojú wò wá, Olúwa sì ṣàánú fún wa. Ìṣe Ọlọ́run ni, ìwà Ọlọ́run ni, bó ṣe máa ń ṣe sí ẹ tó bá ti fẹ́ràn orúkọ rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú scripture tó Ọlọ́run fi sí mi lọ́kàn, ó gùn, but mọ́mì wa ní Olúwa wọ́n ti sọ láàárọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀, so mo kàn máa summarize ẹ̀ ni. Matthew chapter 13 verse 24 to 30, Matthew chapter 13, mo fẹ́ ká kà tá bá délé o, ẹ jọ̀ọ́. Ìwé Matthew orí 13 ẹsẹ̀ ìkẹrìnlélógún sí 30, nítorí Olúwa ń bá àwọn kan sọ̀rọ̀, nígbà tẹ́ bá sì kà ẹ mọ̀ pé ẹ̀yin l'Olúwa ń bá sọ̀rọ̀. Mo kàn máa summarize ẹ̀ ní òwe epo láàrin ọkà. Jésù ń sọ pé ìjọba ọ̀run ó ló dàbí ọkùnrin tó lọ fúnrúgbìn, ó lọ gbìn irúgbìn rere ló gbìn sí oko rẹ̀ o, ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn, àwọn ọ̀tá wá dé, wọ́n wá fún èpò sínú àlìkámọ̀, wọ́n sì bá tiwọn lọ. Ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ máa fi hù jáde, àwọn tó ń bá ọkùnrin náà ṣiṣẹ́, wọ́n wá lọ sọ fún wípé ṣe bí kíní la gbìn, ọkà la gbìn, níbo ni àlìkámọ̀, níbo ló gbà wá, báwo ló ṣe wà láàrin oko, ṣé ká lọ tú kúrò ní àárín
oko ni. Ní verse 28 ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí, pé ẹ̀yin ẹ fi sílẹ̀, ẹ má tú, ẹ jẹ́ kí wọ́n jọ dàgbà papọ̀, àti èpò àti ọkà. Ọjọ́ kan ń bọ̀, à ń pè ní ọjọ́ ìkórè. Ní ọjọ́ ìkórè, àwa mú èpò, a mú kúrò ní ara àlìkámọ̀, àwa fi iná, àwa fi sí, àwa fi jó. Ṣé rí, ó ní ẹ jẹ́ kí n kà, ó ní ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè. Ní àkókò ìkórè, èmi ó sì fún àwọn olùkórè, èmi ó sọ fún àwọn olùkórè wípé ẹ tètè kó èpò jọ, ẹ kó wọn jọ, kí ẹ dì ní ìtì ni o, ẹ wá fi iná sun wọ́n, ṣùgbọ́n ẹ kó àlìkámọ̀ sínú abà mi, àwọn yẹn ni tèmi. Kí ni Ọlọ́run fi kí ni ìsinmi lọ́kàn? Mo ń rò pé Revelations 21:18 ni ó bá nǹkan tá a ṣe lénìí tí mo fẹ́ lò fún altar call. Ṣùgbọ́n bí ẹ̀mí Ọlọ́run ṣe ń fi yé mi ni wípé àwọn èso rere kan ti wà o, àwọn èso rere kan ti wà, ṣùgbọ́n nípa pé wọ́n wá ń bá wọn sọ̀rọ̀, ẹ ti dúró o, ẹ ti ń sin Olúwa o, ẹ sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lóòótọ́ o, ẹ sì ti fi ẹsẹ̀ múlẹ̀, ṣùgbọ́n àwọn kan ń wọ̀ yín lára, wọ́n ń wọ̀ yín lára pé ṣé orí eléyìí ló fẹ́ dúró sí, ṣé orí eléyìí ló sì fẹ́ wà, a mà ní bìbí náà tó bẹ́tà ju eléyìí, jẹ́ ká mú ọ lọ. Ọlọ́run ò ní jẹ́ kó ṣubú lórúkọ Jésù o. Ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀, ẹni tọ́lọ́run fẹ́ràn gidi ni o, láti lè kọ́lọ́run dẹ̀ recognize ẹ, tó dẹ̀ jẹ́ ká mú ọ̀rọ̀ scripture eléyìí wá. Ẹ jọ̀ọ́, ẹ tó bá ń bá yín sọ̀rọ̀, ẹ ṣọ́ra, ẹ má ṣe pé pastor ni, general overseer ni, aríran ni, teacher ni, kí ló gbogbo ipò tó tún kù gbogbo. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kéèyàn kankan fi ipò àbí testimony irọ́, ẹ má jẹ́ kán fi tàn wá o. Ẹni tó bá ti dúró nínú Jésù Kristi, níbi tó dúró sí, dúró rọ́jú. Àkókò náà ti dé o, àkókò náà ti dé o. Ó tó ń wojú Olúwa fún, tó ń mú ọ lọ́kàn gidi. Irú àdúrà tí David gbà ní Psalm 5 yìí, mo fẹ́ rọ̀ ọ́ ní lórúkọ Jésù. Mo fẹ́ kó lọ gba àdúrà bẹ́ẹ̀. Wá ọjọ́ kan tó mọ̀ pé ò ní kánjú, tó ní wo àkókò, tó máa jókòó, bí dago 3 ló lè jí láàárọ̀ ni, kó jí, kó bá Ọlọ́run rẹ sọ̀rọ̀, kó ké igbe, kó sọ̀rọ̀ bó ṣe wà nínú ọkàn rẹ, bó ṣe dùn ọ́ pé Olúwa, mi ò ní Ọlọ́run mìíràn, ìwọ nìkan ni mo ní. Ohun tó ń dùn mí lọ́kàn lélẹ́yìí Olúwa, mo fẹ́ sìn ọ́, mo fẹ́ dúró, mi ì fẹ́ yẹ ẹsẹ̀, ṣùgbọ́n Olúwa dá mi lóhùn, ṣàánú fún mi. Mo fi dá ọ lójú lórúkọ Jésù Kristi, Olúwa yóò sì ṣe fún ọ, nítorí Olúwa fẹ́ràn rẹ o. Má gbà sáwọn ẹni ibi, má gbà sí wọn lẹ́nu, wọ́n fẹ́ mú ọ ṣìnà ni o. Olúwa fẹ́ràn rẹ ló ṣe mú scripture yìí wá lénìí. Revelation 21:8 tèmi fẹ́, tí mo sì mú sílẹ̀ pé a fẹ́ lò ó ní pé ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti àwọn apànìyàn, àwọn tó ń ṣàgbèrè, àwọn oṣó, àwọn abọ̀rìṣà àti àwọn èké gbogbo wọn ni yóò nípa tiwọn nínú adágún iná tí ó ń jó pẹ̀lú sọ́fúrì ni o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ, Jésù Kristi ló sọ bẹ́ẹ̀. Ó nítorí wọ́n á tún wá kú ikú kejì, àwọn ikú kejì làwọn tún máa kú. So ọjọ́ kan ń bọ̀ o, ọjọ́ ìkórè ni o, tá a máa bi òǹkálùkù báwo ló ṣe lo ìgbésí ayé rẹ. Ronú rẹ wò, ará, ronú rẹ wò. Tí pè bá dún lénìí, kí ló fẹ́ sọ? Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ. Báwo ló ṣe lò ìgbésí ayé rẹ? Gbogbo wa la máa dáhùn ìbéèrè yìí lọ́jọ́ náà o. Àti general overseer, àti olùdásílẹ̀, àti teacher tó ń kọ́ Bible study pàápàá, àti pastor, àti wòlíì. Gbogbo wa la máa dáhùn ìbéèrè yìí lọ́jọ́ náà. Báwo ló ṣe lo ìgbésí ayé rẹ? Kò sọ́rí ọ̀fẹ́ àti sọ pé àwọn ọmọdé ṣiṣẹ́ fún ẹ Olúwa, kò sí bẹ́ẹ̀.
àfẹn tó bá wà nínú Jésù Kristi nìkan, tó gbé ìgbé ayé mímọ́, tó jẹ́ olódodo, ó nìkan ló máa fi ìjọba Ọlọ́run ló máa fi ṣèrè jẹ. Tó bá wà lórí òkè Síónì lénìí, ìwọ gan mọ̀ pé ìwọ lọ́lọ́run bá sọ̀rọ̀, ìwọ fúnra ẹ gan mọ̀. Má jẹ́ kí Sátánì tún tàn ẹ́. Oore ọ̀fẹ́ yẹn ó wà lénìí fún ọ. Má jẹ́ kí Sátánì tún tàn ẹ́. Abo ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ìwọ gan salvation ẹ ò ṣú ọ̀, kàn ń lọ church ni. Ó rò pé born again ni ẹ bọ̀ tí wọ́n fúnra ẹ gan tí pé bá dún, kò dá ẹ lójú gan pé o lè bá Jésù lọ. Oore ọ̀fẹ́ wà fún ọ. Abo tiẹ̀ ti gba Jésù tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n nígbà tí ṣòro dé, ṣòmọ̀ ó ti lọ síbi tí ò yẹ kó lọ. Ṣùgbọ́n ó wù wọ́n kó tún padà sọ́dọ̀ Ọlọ́run. Ó kàn fẹ́ máa wo òkè nìkan, ó fẹ́ máa wo ìsàlẹ̀ mọ́, ó fẹ́ fèsì Jésù Kristi yìí nìkan. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo mọra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí mọ́. Èmi náà fẹ́ bá ọ jọba, mo fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa á sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Oore ọ̀fẹ́ láti lè rin ìrìn náà, láti gba adé ní ọjọ́ ògo. Olúwa á sì fún ọ lórúkọ Jésù Kristi. Thank you, Lord Jesus Christ. Thank you all.